so ọ̀rọ̀ àti bọ̀tán lágbà tó béèrè lọ́wọ́ mi ẹ̀sìn fi mìíràn kìí ṣe tí a máa dààmú lé lórí kò sẹ́ni tí ó máa yọ pé àti bọ̀tán náà lágbà kọ́lọ́n jẹ́ àti bọ̀tán oníkálukú ọ̀dà bí yẹn bá ti rajà rẹ̀ lẹ́yìn náà lọ́wọ́ ó sì ta fún so ẹlẹ́ẹ̀kejì inú ọ̀rọ̀ tó béèrè ni wípé Maulana Sheikh Jamal Yahya Murtada wípé ẹni tí ó wí ní sọ wípé tó bá jẹ́ pé bí àfá Jamalu Sheikh Jamalu ṣe rí hun iná tó bá jáwọn látọ̀bọ̀tán àfá Yahya ni a jẹ́ pé wọn láti bọ̀tán ìgbà tí ó wà sọ̀rọ̀ wá nítorí pé wọn parí ní Cairo àfá Yahya tí Sheikh Jamal ń jẹ́ àtibọ̀tán àwọn tá a wí náà Sheikh Yahya náà parí ní Cairo. Allahu akbar. Sheikh Adamu tí ń jẹ́ àfá àwọn náà kéwú Cairo. Allahu akbar. Baba Mudiru náà kéwú Cairo. Allahu akbar. Ó ti yé èyí wọn kí wọn akéwú Cairo kí wọ́n fi wo àtibọ̀tán kan ẹni wọn kéwú Cairo tọ́já sí wípé kéwú àwọn parẹ́ máa láàrin bí omi ẹ̀wà. La ilaha illallah. Maulana Sheikh Jamal Yahya Murtada ẹn tó fà á tí wọn ò fi parí Cairo torí ẹn tó jẹ́ khalifa Baba Mudiru tó ńlágodi àwọn parí Cairo kọ́dà àwọn tó ń ṣiṣẹ́ ń bẹ̀ gẹ́gẹ́ bẹ́ẹ̀ náà ti sọ wípé àwọn náà bá wọn wáyé náà sí ọ̀hún iléeṣẹ́ rédíò lọ́hùn so Maulana Sheikh Jamal ẹ mọ̀ kí bàbá Sheikh Yahya àwọn ọmọ tí wọ́n bí pọ̀ gbogbo wọn ni wọ́n sì jọ wọn ó ti yé náà àmọ́ nǹkan kọ̀ọ̀kan ló ń kálukú mú lára Sheikh Yahya ẹni tó wá mú bí bàbá Sheikh Yahya ti sọ ọ̀rọ̀ bí wọ́n ti gbé kalẹ̀ bí wọ́n ti sọ ó ti yé báwọn láti là àti láti kàn kó àti láti máa bẹ̀rù nǹkan kan wọn bẹ̀rù kílẹ̀ oṣù láyìí là bàbá Sheikh Yahya rí pé nínú gbogbo ń táwọn bí ẹni tọ́lọ̀ ní ó mú yẹn wọn òun kálukú náà mú nǹkan tí wọ́n mú àmẹ́ni ọlọ́run ní ó mú yìí wọn ni àsìkò náà tí báyìí tí ò yé ni pé ńgbà tí bàbá múra tí ọlọ́run múra pé òun bọ̀ wá dọ̀ mi ètò ń fara hàn wá tí n bá wá kú tán tí wọ́n ẹsẹ̀ máa ránṣẹ́ sọ́mọ mi wípé ìgbà wọn sì ní kò sí fóònù báyìí ọgbọ́ tí fóònù bá ń bẹ ni fóònù wọn fi pè wọ́n wípé Jamalu máa bọ̀ wálé kọ̀ wá sí fóònù bàbá Sheikh Yahya wá wọnú àṣírí tí àwọn àgbàlagbà fi kalẹ̀ tí ń jó kọ́ ọlọ́run àṣírí òun làwọn wá fi wá fóònù ọlọ́run pè wọ́n pé tọ́ gbogbo bí Jamalu bá wà gbogbo tí ń bá ń ṣe kó fi ilẹ̀ kọ́ máa bọ̀ wá torí ẹni ọba má gbà náà dídé tí wọ́n dé jọ́nà ẹ̀ mà wípé ẹni yìí kì í jẹ́ pé wọ́n lọ́fẹ́ wálé ó ti wá wọn fà á ni so kọ̀ wá pẹ́ sígbà náà ni Maulana Sheikh Yahya wá kú ló fi ajá sí pé àwẹ̀ tó tẹ̀lé gan-an ọmọ wọn gan-an lọ́wọ́ àjòkó tí Maulana Sheikh Nakibul Ashrafi fi dé tí wọ́n fi wípé ajá sí pé Sheikh Yahya ò kú nígbà wọn gbọ́ wá sí Sheikh Jamal ara ń tà ń pè ní àtibọ̀tán lágbà ìtumọ̀ rẹ̀ náà nù ọlọ́run jẹ́ àtibọ̀tán ọ̀dà bẹ́ẹ̀ bá wá ní irú Sheikh Jamal yìí láti mọ wípé ẹ̀yìn Sheikh Yahya ọ̀dà àrùn ajẹ́kúntọ̀ wọn ọmọ ìtumọ̀ tí wọ́n ń pè ní àtibọ̀tán nù ni wọn gbọ́ yẹn wọn dáadáa so ẹlẹ́ẹ̀kẹta níbẹ̀ ni wípé Maulana Sheikh Yahya ọlọ́run ṣe dáadáa fún wọn púpọ̀ àtibọ̀tán Sheikh Yahya nínú gbogbo ọmọ kéwù Sheikh Adam kò sẹ́ni ó ti nírú ẹ̀ àtibọ̀tán Sheikh Yahya nínú gbogbo ọmọ kéwù Sheikh Adam ẹnìkan kan ò tí ì nírú rẹ̀ torí Sheikh Adam kú ó ti yé báwọn wọn kú ní 92 Sheikh Yahya lo ọdún mẹ́ta lẹ́yìn ìgbà tí àfa àwọn kú àwọn náà kú tí Sheikh Adam jẹ́ 31 years lọ́dún yìí tí Sheikh Yahya máa jẹ́ 28 years òun náà ń lọ 95 náà Sheikh Yahya kú so ẹni wá lo 28 years ẹ wo ọlọ́run ti wá ṣe bí ìgbà tọ́já sí kí bàbá náà ń bẹ nínú ilé pé ẹ̀yọ́ ẹ máa ṣe èso ó ti yé àtọ́dún lọ́mọ rẹ̀ bàbá Sheikh Yahya wọ́n lè ti wá bẹ̀rẹ̀ 28 years náà ni wọ́n ti bẹ̀rẹ̀ tí jí sí ọlọ́run lédè khalifa bàbá wọn náà ẹni tí ó bá wá takò ọ̀rọ̀ Sheikh Jamal ayakunla ẹ sì gíní kan kún fún wa bẹ́ẹ̀ ṣe ní àwọn ọmọ Sheikh Yahya bá ti mú nǹkan kọ̀ọ̀kan nǹkan ló pa gbogbo wọn pọ̀. nǹkan ẹyọkan ó ṣeun mo ti sọ rí pé nǹkan ẹyọkan tó pa wọn pọ̀ náà ní zuru ìtàn pé láti bọ̀ tán náà nù Sheikh Yahya wá ayé kí àwọn ọmọ rẹ̀ náà sì wáyé bàbá Sheikh Yahya bọ́ saṣọ ẹyọkan náà ni bàbá lè wọ́ lọ́wọ́ àti mẹ́wàá wọn àwọ̀ bùbọ́ ọ̀tọ̀ agbádọ́ ọ̀tọ̀ agbádọ́ ọ̀tọ̀ bùbọ́ ọ̀tọ̀ ṣòkòtò ọ̀tọ̀ bí wọ́n ti wọ̀ náà ni wọ́n bá mọ̀ wọ́n bí Sheikh Jamal náà ti wá wù ọ́nù ni bàbá Sheikh Dawud Alfa ńlá níjó ní ìta ń ṣe fìdáwù Maulana Sheikh Adam Yahya lágodi bàbá Alfa ńlá wa ń sọ wípé bí Sheikh Jamal ṣe ń kọjá lọ kọjá bọ̀ àwọn arántí Sheikh Yahya wípé eléyìí a ṣe wá kó bàbá rẹ̀ tán báyìí ọgbọ́ nítorí wọ́n ń pè láti bọ̀ tán nù pé kí bàbá ó kú kọ́ mọ́ ọmọ wa bẹ lórí mẹ̀nuwálì bàbẹ́ òun lẹ̀mí fi gún lẹ̀mí fi
lẹ́mí fi tọ́jọ́ tó bá yẹ pé àwọn ọmọ Sheikh Yahya nísìnyí bá ń ṣe fáwọn náà yín kí àbí wọ́n ń lọ lè ṣe gbájú ẹ̀ àbí wọ́n wọ ayé mọ́yà aláma yí pé àtibọ̀tán Alhaji Yahya ọ̀dà sẹ́ni bí wọ́n ti ń rìn hùn ìtàn fi ń pa àtibọ̀tán dànù àbí yẹn tán lé wọn. wọ́n ìtàn fi ń pè àtibọ̀tán Sheikh Yahya dànù Maulana Sheikh Yahya Murtada mo sọ wípé inú gbogbo ọmọ kéwu Sheikh Adam àwọn ni a tún lè sọ wípé bọ́lọ́hún sì tó ọ̀rọ̀ Sheikh Adam tàtibọ̀tán wọn dà bẹ́ẹ̀ ló tó ti ṣe àbá Sheikh Yahya Murtada náà so ntí mi kàn fẹ́ sọ lédè ọ̀rọ̀ yìí ni pé ọ̀rọ̀ àtibọ̀tán lágbà ó ti yé báwọn ọ̀rọ̀ tí Sheikh Jamalu bá sọ kì í ṣe àbá Jamalu tó bá sọ̀rọ̀ gẹ́gẹ́ bí ìṣẹ̀dá àti bọ́lọ́hún ti dá bàbá náà ó ti yé báwọn alápàtà ọ̀rọ̀ ni wọ́n ma kò mọ ògùn ẹ bàbá gbé ọ̀rọ̀ kalẹ̀ gbì tí bàbá alágé fi ń pé Alhaji Jamalu ọ̀rọ̀ gangan nù ni tí bàbá tó kan sára sí tí Sheikh Jamalu bá sọ ọ̀rọ̀ kalẹ̀ ní mo rí bẹ́ẹ̀ nìyẹn o ní kùlázọ̀ ni wípé bí Alhaji Jamalu bá sọ ọ̀rọ̀ kalẹ̀ ó ti yé lẹ́yìn ọdún mẹ́ta ni èyàn ó tó fèsì. La ilaha illallah. torí kò sí ẹni tí ò ní dààmú. lẹ́yìn ọdún mẹ́ta. ẹ̀yìn ọdún mẹ́ta ni ẹ máa fura dáadáa gbogbo ọ̀rọ̀ tí Alhaji Jamalu bá sọ tó bá jẹ́ ọ̀rọ̀ gbìngbì lẹ́yìn ọdún mẹ́ta torí àdìtú ni wọ́n máa sọ ọ̀rọ̀ kalẹ̀ wọ́n kálukú wọn máa ronú sí ẹ̀yìn ọdún mẹ́ta ẹni wọ́n bá fèsì lẹ́yìn ọdún mẹ́ta wọn níbi láti wá gbé láàká yẹrẹ wò wípé sọgbọ́rọ̀ náà yé àbí kò gbọ́ ọ̀rọ̀ náà kò gbọ́rọ̀ náà yé so kọ́lọ̀ ń kọ́ wọlé àndẹ́ Muhammad kó sànù wa bàbá Sheikh Jamalu ní fèsì lérí ẹ̀yìn kí ló dùn wọ́n fi ní fèsì lórí ẹ̀ ní wípé ẹni tí kìnìún ti ń bẹ nínú arọ́rọ̀ rẹ̀ kìnìún gbogbo alamọ pé kìnìún máa jẹ ẹran láàyè ló yẹ ni tíbi bá ṣe ń pa ẹran ní máa jẹ wọn wá ń bẹ lárọ́rọ̀ rẹ̀ ńjọ́ kan ó ti yé báwọn gbogbo ẹran kó wá ń sáyé pé ọkùnrin yìí rẹ̀ àgbọ̀dọ̀ débẹ̀ ní adìẹ gbó òun bá kọjá wájú rẹ̀ ń bá yẹn wọn ni náà kọ́ yìí ni ẹni tẹ́ni máa jẹ́ yẹn náà kọ́ yìí ni ọ̀jẹ̀ mi ó tún wá bà lẹ́yìn kìnìún ibi ó jòkó sí wọn ń ṣe bó ti wù ó tún sọ̀kalẹ̀ ó tún kọjá wájú ẹ̀ ń ṣe bó ti wù kìnìún wọn ń wù kọ́ra kò fi ṣe nǹkan kan. Allahu Akbar. àwọn ẹranko tán súnmọ́ kìnìún wa lọ lè bá ń gbọ́ lọ tán wípé ìwọ kìnìún wa láì dá ní òun ṣe paṣíá ó lè ṣe ó ní gbogbo ẹranko ní sá fún ọ lọ máa jẹ nínú igbó èyí ṣe tí adìẹ gbó kọjá tí ọ̀ wá tọ́ wá sí nǹkan kan kìnìún wa ní ó ní tí ń ṣẹlẹ̀ olóko ní nǹkan tó ń fi ṣe ó ní torí wípé ebi ń pa àwọn lásìkò tí ń wá tí ń ta fèlèfèlè wọn ibi tí ń pa àwọn èsì ibi díẹ̀ òun lè ti kílò wọn jẹ ni nígbà wá kọjá tó wọn wá rí wípé òun kọ́ ń sọ wípé tọ́ ó ṣe Ọlọ́run ti mú ti ń jẹ wá nígbà wọn wá rí pàdé ẹgbẹ́ òun wá ní pé eléyìí ọkàn da ibi ilẹ̀ fún mi nítorí kọ̀ ká mi lẹ́nu tí n bá ní fi eléyìí kí n mú kọ́dà kò ṣeé panu péjẹ máa fi panu kalẹ̀ kí oúnjẹ ó tó dé so ẹni tí kìnìún wá ń wí pé kò ṣeé panu Sheikh Jamalu sì ní kìnìún ni Allahu Akbar. o ti yé báwọn so ẹnìkan wá ta fèlèfèlè wájú rẹ̀ wá sọ̀rọ̀ sí àwọn tó ń wá rí pé ẹni yóò ṣe é panu yọkàn tó dá ibi ilẹ̀ fún àfa mi ni o ti yé báwọn so òun lọ́fà tí wọn ò fi ní fọ èsì lórí ẹ̀ bẹ́ẹ̀ sì ni bàbá mudiru náà ò ní fọ èsì lórí rẹ̀ àní tí a máa sọ fún ẹni tí ó bá mà túmọ̀ àti bọ̀tán lágbà ni wípé má ti sọ ọ̀rọ̀ lórí ẹ̀ yóò dìgbà tí ẹ bá kú ná téèyàn bá kú tán lèèyàn tó máa ń mà èsì àtúbọ̀tán kẹtí ṣe fọ̀ báyìí ẹni bá lóun ń fọ nísìn nǹkan dààmú ara ẹni ó dìgbà tí èèyàn bá kú tán ká tó hàn after kú ni àtibọ̀tán wà kì í sojú ara wa báyìí ọgbọ́ látọmọ bóyá àtibọ̀tán náà dá àbí kò dá a lè má báyìí so èyí ni fún ọ̀rọ̀ tí ó béèrè kọ́lọ̀ nǹkan san ilé san rí.